Ẹ̀yin olólùfẹ́ fíìmù Ìfẹ́ Wà apá kejì. Tí ẹ bá fẹ́ mọ bí ẹ ṣe lè wo apá kejì, inú fídíò yìí ni ẹ ti máa mọ̀. A dẹ̀ kí yín wípé kí ẹ káàbọ̀ sí orí channel wa. Ṣùgbọ́n kí a tó sọ fún yín bí ẹ ṣe lè wo apá kejì náà, ṣé fíìmù yìí ti ẹ̀ yé yín torí oríṣiríṣi nǹkan ló ṣẹlẹ̀ nínú fíìmù náà. Báwo ni Ronke Odusanya ṣe dé orí wheelchair? Àti wípé irú èèyàn wo gangan ni Gòkè tó ṣe pé obìnrin oríṣiríṣi ló wà pẹ̀lú ẹ̀ tí wọ́n dẹ̀ lè fi kalẹ̀ tí wọ́n sì nífẹ̀ẹ́ tọkàntọkàn. Ṣùgbọ́n èwo wá tún ni ọ̀rọ̀ spirit bíi pé ẹni tó ti kú tó ń hàn síyàn àbí gbogbo ẹ̀ ó kàn tiẹ̀ rí bákan bákan. Ẹ jẹ́ kí á mọ nǹkan tí ẹ rò ní comment section àti wípé comment tí ó bá ní like àti share jù ni ó ní àǹfààní láti jẹ nínú giveaway wa tí à ń pín fún àwọn subscribers wa èyí tí ń ṣe owó. A máa pín 5,000, 10,000 fún yín. Àti wípé ẹ má gbàgbé láti jẹ́ kí á mọ òṣèré tí ẹ nífẹ̀ẹ́ sí jù àti wípé òṣèré wo ni ẹ tiẹ̀ rò bóyá ó gbìyànjú jù nínú fíìmù yìí. Òṣèré tí èmi rò wípé ó gbìyànjú jù náà ni Ronke Odusanya torí kò easy kéèyàn máa act àwọn scene tí wọ́n jókòó sórí wheelchair kán máa ṣe wípé ara wọn ò lè gbé ara wọn. Pàápàá jùlọ scene tí mo nífẹ̀ẹ́ sí jù nínú fíìmù yìí náà ni ibi tí Ronke Odusanya ti rí Adégòkè ní ojú oorun tó sì ń bá a sọ̀rọ̀, máa bọ̀ nílé, má fi mí kalẹ̀, ó ti fi mí kalẹ̀ láti jíjẹ ọjọ́, ó sì tún tó náà kó máa bọ̀ kó dá wò mí, gbogbo kíní wọ̀nyẹn ó wá jí padà sí ọjọ́ ayé ibi tó ti ń struggle láti lọ wá Adégòkè nínú ilé, ó rò bóyá ó wà nínú ilé, bóyá ó ṣílẹ̀kùn ó jáde, ibẹ̀ yẹn ló ti ṣubú bó ṣe ń try láti gbé wheelchair kó jókòó sórí ẹ̀ láti orí bed. Gbogbo wọ̀nyẹn ṣáà ní kí ẹ jẹ́ kí á mọ̀ ní comment section. Tó bá dẹ̀ jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ̀ ń rí fídíò wa ní, ẹ gbìyànjú láti tẹ subscribe button àti wípé kí ẹ tẹ aago ẹ̀gbẹ́ rẹ̀ kí a bá lè send notification sí yín nígbà tí apá kejì fíìmù Ìfẹ́ Wa bá jáde. A kò ní rí jù báyìí lọ o. Rere lójú wa ó máa rí o. Ó dìgbà.